àṣeyí ṣàmọ́dún o, àṣeyí ṣàmọ́dún o, Ìdòwú ọgbọ́n ṣọdún ayọ̀, àṣeyí ṣàmọ́dún o. Oge ayọ̀ mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe tèmi, mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtùkùtù àì bí èjì òwúrọ̀, mo dé pàpàpà bí èjì ìyálẹ̀ta, mo dé nítorí Ìdòwú ọgbọ́n Abíkèrè létí. Publicity Secretary of NUT Ṣómólú tí ń ṣọjọ́bí lónìí ni mo wá kí. Ọmọ ọ̀gbẹ́ni Wahab Odúláyà ogún ọdún o. Ọmọ ìyáàfin Dorcas Fúnmiláyọ̀ Ìfẹ́lẹ́yẹ Ìfẹ́gbẹ̀sán ó sì kú àṣẹ ẹ̀. ID Bàbá Beauty Olúmúyìwá o. Ẹ̀wọ̀n Olúwa ò ní fi ọ́ sílẹ̀ láíláí. ID Bàbá Sharon Olúmúyìwá ò ní fọdún èyí ṣòpin lágbára Ọlọ́run ọba. ID Bàbá Prince Joseph Tèmiládé Ògo. Ọ̀wọ̀ Olúwa ò ní fi ọ́ sílẹ̀ láíláí. Àbùkù wá nìkan lágbára Ọlọ́run ọba. Ìdòwú ọgbọ́n Abíkèrè létí. Ìdòwú ẹlẹ́sà odò. Ọ̀pálẹ̀jọ ẹsẹ̀. Àríbèjì bá ṣeré. Àrèjì rẹ̀ kọ́lọ́mọṣù. Ìdòwú ọmọ ríjà ó bá wọn dókòó ẹ̀bá ọ̀nà. Nǹkan gbọ́rọ̀ nílé, nǹkan gbọ́rọ̀ lóko. Ó ń gbòòrò káyé, ó ń gbòòrò kákó. Ìdòwú Àjíbọ́bà, Ìdòwú Àjíbọ́bà jẹun. Ìdòwú Àjíbàjòyè ṣeré. Ẹ̀ṣọ́ bèjì tí kì í gba rẹ́dẹ̀rẹ́dẹ́. Ìdòwú ló ní ìbejì ọ́. Ìdòwú wẹ̀ lódò. Gbogbo ayé ń yọwọ́ ṣẹ. Wọ́n pé tèmi ni ó gbọ̀ngbò, tèmi ni ó mú. Ẹni Ìdòwú bá gbà tiẹ̀ ló ṣoríire. Ọ̀kan ṣoṣo láàrin ẹgbàágbèje ọmọ ni Ìdòwú jẹ́. Ibi Ìdòwú bá tẹ̀ sí, ọlá ń bẹ níbẹ̀. Ọwọ́